Portable wọ gàù ìjọba ìpínlẹ̀ Ògùn ti ń wá a báyìí lẹ́yìn táwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣàkọlù sáwọn òṣìṣẹ́ ìjọba látàrí bí àwọn mẹ́sàn-án kan tí wọ́n jẹ́ aṣọ́mọgbè fún gbajúgbajà olórin tàkasúfèé nni Habib Òkìkíọlá tí ọ̀pọ̀ mọ̀ sí Portable ṣe ṣàkọlù sáwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ tó ń rí sí ààtò ìlú àti ìdàgbàsókè rẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti wọ́ wọn lọ sí ilé-ẹjọ́ fún ẹ̀sùn títàbùkù àwọn òṣìṣẹ́ ìjọba lákòókò tí wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn. Ìròyìn tó tẹ Atótó Arére Online TV lọ́wọ́ ni pé Portable tó jẹ́ ọ̀gá wọn ti lọ farapamọ́ báyìí ná tí ìjọba sì ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá. Wọ́n fojú àwọn ọmọ ẹ̀yìn Portable bá ilé-ẹjọ́ májísírèètì tó wà nílùú Abẹ́òkúta olúìlú ìpínlẹ̀ Ògùn lọ́jọ́bọ̀ oṣù kejì ọdún 2025. Àwọn afurasí ọ̀hún ni Olúwaṣeun Ayénúwà, Precious Ohegobo, Olúwapẹ̀lúmi Adéosùn, Nurudeen Waris, Adétọ́lá Aláṣẹ, Fatima Muhammed, Ìfẹ́olúwa Babátúndé àti Samuel Adélékè tí ìjọba sì fi ẹ̀sùn olóǹkà 5 kàn wọ́n bíi fífi ohun ìjà bíi àdá àti ìbọn dá rògbòdìyàn sílẹ̀, ṣíṣe àkọlù sáwọn òṣìṣẹ́ ìjọba, dídí àwọn òṣìṣẹ́ ìjọba lọ́wọ́ lẹ́nu iṣẹ́ wọn, ìgbìyànjú láti ṣekú pani, dídá omi àlàáfíà rú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀wẹ̀, àwọn afurasí ọ̀hún ni wọ́n ti jiyàn pé àwọn kò jẹ̀bi ẹ̀sùn gbogbo tí wọ́n fi kan àwọn. Agbèfọ́ba Sunday Ekong sọ níwájú ilé-ẹjọ́ wípé àwọn olùjẹ́jọ́ náà hu ìwà ẹ̀ṣẹ̀ náà pẹ̀lú Portable lọ́nà Òkè-Ọ̀sà, Sango-Ọ̀tà níjọba ìbílẹ̀ Adó-Odò sí Ọ̀tà, ìpínlẹ̀ Ògùn. Ó fi kún wípé Portable tí òun ti sá lọ báyìí ló ṣàkọlù sáwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń ṣe òṣìṣẹ́ aláàtò ìlú tó sì dí wọn lọ́wọ́ lọ́nà àìbá òfin mu láti má ṣe ṣe iṣẹ́ tí ìjọba yàn wọ́n nígbà tí wọ́n lọ sí Odogwu Bar tí ṣe ilé ìgbafẹ́ tó jẹ́ ti Portable tó sì ní wípé àwọn nǹkan ìjà táwọn afurasí náà fi kọjú ìjà sáwọn òṣìṣẹ́ ọ̀hún fi hàn pé wọ́n ní lérò láti ṣekú pa wọ́n ni. Nínú ìdájọ́ rẹ̀, onídàájọ́ O.M. Ṣómẹ́fun gba béèlì àwọn olùjẹ́jọ́ náà pẹ̀lú sísan mílíọ̀nù 5 náírà ẹnìkọ̀ọ̀kan pẹ̀lú onídùúró tó ní ìwé-ẹ̀rí ìforúkọsílẹ̀ pẹ̀lú ìjọba.